يا أيها المزمل المدثر تزمل التف بثوب يشعر تزمل التف بثوب يشعر وما على الجسم هو الشعر وما يليه فهو دثار وما يليه فهو دثار ورتل القراءة المرتلة مرسلة كلا مفصلة مرسلة كلا مفصلة وأصل تكملة الحروف وحفظ حكم الوصل ووقوف وحفظ حكم الوصل والوقوف إنا سنلقي سنهي قولا يثقل في الميزان فارع التلا يثقل في الميزان فارع التلا وكلا يثقل حين ينزل عليك من هيبة من ينزل عليك من هيبة من ينزل وكلا بل يعني بثقل العمل على النفوس والسعيد من حمل على النفوس والسعيد من حمل ناشئة الليل فكل ساعته وكلا قيام قومة وكلا قيام قومته أشد وطئا ثقلا في المحضر وكلا أثبات للتدبر وكلا أثبات للتدبر وكل وطئ أصل الموافقة للقلب كل وطأه أي وافق للقلب كل وطأه أي وافق أكوام كلا صحة تلاوة حفظ حروف اللحظ والتلاوة حفظ حروف اللحظ والتلاوة سبحان بمعنى الجري في الأوطار أو راحة كالسبح في النهار أو راحة كالسبح في الأنهار تبتلا قطعا وكلا كالا يعني القيود حفظ أو الأجلال يعني القيود حفظ أو الأجلال غصة يعلق كالمشبوك ترجف أي ترج بتحريك ترجف أي ترج بتحريك ثم الكثيب الرمل والمهيل السائل المنهار إذ يسيل السائل المنهار إذ يسيل ثم الكثيب الرمل والمهيل السائل المنهار إذ يسيل السائل المنهار إذ يسيل
أخذا وبيلا أي شديدا ثقلا وكل كريها أو وخيما حصلا وكل كريها أو وخيما حصلا أشرق نور الله وثبت حكم الله أحسن قول الله الله لا إله إلا الله الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله adúpẹ́ fún Ọlọ́run atọrọ kẹ́ àti gẹ̀ tó pọ̀ fún Ànábì wa Muhammad àlékún kẹ́ Ọlọ́run àlékún gẹ̀ àlékún àlùbáríkà rẹ̀ Ọlọ́run dákun bá wa ṣe fún Ànábì wa Muhammad gbogbo àwọn ará ilé ẹ̀ gbogbo àwọn sàhábà ẹ̀ Ọlọ́run dákun bá wa ṣe dáadáa fún wa àwọn bàbá mudir àlékún àlàáfíà ara àlékún ẹ̀mí gígùn àlékún oore tó pọ̀ àlékún aziki Ọlọ́run dákun máa bá wa ṣe fún wọn ọ̀rọ̀ wọn Ọlọ́run dákun má jẹ́ ó dàrú ìnira Ọlọ́run dákun má jẹ́ ó mú wọn Ọlọ́run dákun bá mú kó lọ́rọ̀ wọn la la hawla wala quwwata kò sọ́kàrà kò sí agbára kan kò ságbára kan àfọlọ́run náà ni o àwọn òbí wa méjèèjì Ọlọ́run bá wa ṣàánú fún wọn Ọlọ́run dákun bá wa ṣàánú fún wọn bá wa ṣíjú àánú rẹ̀ wò wọ́n bá wa ṣoore rẹ̀ tó pọ̀ fún wọn oore tayé oore tọjọ́ gbẹ̀ndàlùkìyàmà Ọlọ́run dákun bá wa ṣe fún wọn la hawla wala quwwata illa billahil azim ẹ̀rí Ramadan ìtì ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ o bá a bá gba tòní tán yóò di márùndínlọ́gbọ̀n 25 tá a mọ̀ sí 25 kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ń lọ náà ni kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ Ramadan ń lọ ń dágbére fún wa kọ́lọ́run ọba kó dákun kọ́lọ́run kó dẹ̀ dákun o kó jẹ́ kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé insha Allah tí ó bá wu Ọlọ́run o ní ọ̀la tí Ramadan ni ó máa pé 26 òun náà ni a fi tafsiru titọdún yìí láàfi tafsiri ti ọdún yìí ní minhaj láàfi létébù o títí di ọdún tí ń bọ̀ a ṣe àdúrà rẹ̀ lọ́la o kọ́lọ́run ọba kó dákun kó sọ ẹ̀mí wa ju ọdún tí ń bọ̀ lọ o àwọn bàbá mudir kọ́lọ́run kó bá wa ṣàlékún àlàáfíà ara fún wọn ṣàlékún oore fún wọn la hawla wala quwwata illa billahil aliyyil azim ẹ wá rí ibi tá a kéwú dé o a ti sọ̀rọ̀ nípa ntí Ọlọ́run ọba bá Ànábì wa Muhammad sọ nípa ntí Ọlọ́run bá Ànábì Muhammad sallallahu alayhi wa sallam sọ ibi tọ́lọ́run ọba ti wá sọ qiyamul layl níbi tí Ọlọ́run ti sọ nípa bó láti máa dúró lóru tọ́lọ́run ti sọ di tí í ṣe ọ̀ranyàn lé lérí tó ti sọ pé ní ìsìn kò í ṣe ọ̀ranyàn mọ́ o ibẹ̀ náà là ń ṣàlàyé fúnra wa o níbi tọ́lọ́run ọba ti wá sọ fún Ànábì pé tọ̀ nígbà tá a ti wá gbé kúrò yìí níbi tí Ọlọ́run ti ń sọ fún Ànábì pé nígbà tá a ti wá sọ pọ̀nà yẹn kì í ṣe ọ̀ranyàn mọ́. afáàkúnfà ní báńkì láti inna rabbaka. A'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim. Inna rabbaka ya'lamu annaka taqumu adna min thulitha'il layl. Ọlọ́run ní dájúdájú Olúwa rẹ̀ mọ̀ wípé ìwọ Ànábì ò ń ṣe qiyamul layl ní tí ó súnmọ́ àbí tí ó tó ìdá méjì nínú ìdá mẹ́ta tòru. Ọlọ́ọ̀bá rẹ̀ ló mọ̀. Wa nisfahu. Àti ìdajì rẹ̀ tó fi ń dúró fọ́lọ́ Ọlọ́run ọba mọ̀. Wa thuluthahu.
ìdá kan ìdá mẹ́ta rẹ̀ tó fi ń dúró fọ́lọ́run ọba ń bẹ Ọlọ́run ọba lòun mà. wa ta'ifatun minal ladhina ma'ak. bí ó ṣe wá jẹ́wọ́ nìkan ló ń ṣe tó fi jẹ́ pé nígbà tó ń ṣe àwọn ìjọ tí wọ́n ń bẹ pẹ̀lú wa nẹ́bí ríwọ́ náà wọ́n sì kọ́ṣe rẹ̀ wọ́n ń ṣe pẹ̀lú rẹ̀ gbogbo ẹ̀ náà làwọn Ọlọ́run ọba mọ̀ láàṣírí. wallahu yuqaddiru al-layla wan-nahar. Ọlọ́run ọba yìí onípẹ̀ búbú òru àtọ̀sán ó mọ àwọn àkókò àwọn wákàtí tí ń bẹ lóru àtọ̀sán òun ló lè ṣe òǹdíwọ̀n ẹ̀ ló lè sọ wípé ní iye báyìí ní ìdajì iye báyìí ní méjì nínú mẹ́ta iye báyìí ní ìdá kan ìdá mẹ́ta Ọlọ́run nìkan ló yé. Ọlọ́run ni greatest mathematician. fataba alaykum. Ọlọ́run ọba tí wàá mọ̀ pé ẹ̀yin ò ní lè ṣe òǹkà rẹ̀ accurately lè ṣe kẹ́ mọ gbogbo ẹ̀ bí ó ti precisely bí ó ṣe pé tó lè sùnkẹ́ ìlọ́lọ́run ọba ló fi wá gbé ìjọ́ràn ẹ̀yàn rẹ̀ kó lọ́rùn yín ní òfin jẹ́ ó jọ́ràn ẹ̀ lélẹ̀ gbogbo ẹ̀ náà láti ṣàlàyé sẹ́yìn. fakrahu ma tayassara minal Qur'an. tún wí. fakrahu ma tayassara minal Qur'an. Ọlọ́run wá ní ẹ máa ké tó bá ti rọ̀ yín lọ́rùn nínú Al-Qur'ani nígbà tá a ti sọ yẹn tó bá wù yín tó bá rọ̀ yín lọ́rùn ni ẹ máa ké. Ọlọ́run ní tó bá rọ̀ yín lọ́rùn ni ẹ máa ké nínú Al-Qur'ani. alima an sayakunu minkum marda. torí pé ní Ọlọ́run ọba ti mọ̀ wípé ní yóò padà máa bẹ́nu yín àwọn tí ó jẹ́ aláìsàn tí wọn ò ní lè lágbára kìyàmù léèlì yẹn bí ó ti pọ̀ tó Ọlọ́run ọba ìwà mọ̀ bẹ̀ ìmọ̀ tó ní nípa ẹ̀ náà ló fi ṣe é ní tí òjò ràn yẹn lérí mọ́. wa akharuna yadribuna fil ardi. ó sì túmọ̀ pé àwọn míì ń bẹ tó jẹ́ pé ní wọ́n máa rìnrìn àjò tó jẹ́ pé ní wọ́n bùkátà láti sinmi lóru yẹn torí ìrìn àjò tí wọ́n fẹ́ rìn lọ́jọ́ kejì so kò ní fi lè máa jẹ́ ìnira fún wa kí tó máa ń ṣe ìrìn àjò yẹn torí pé wọ́n fẹ́ lọ lè ṣe kí ni. torí pé wọ́n wọ́ Ọlọ́run ni o. torí wípé Ọlọ́run náà wọ́n fẹ́ máa wá káàkiri lọ. torí pé Ọlọ́run náà fẹ́ máa wá káàkiri lọ. orí Ọlọ́run náà fẹ́ máa wá káàkiri lọ. ìdí nìyẹn tá a fi wò pé kò ní rọrùn fún wọn. ní tí ó rọ̀ yín lọ́rùn làwọn Ọlọ́run ó ṣe fún yín àní ìlà tí ó rọ̀ yín lọ́rùn bọ̀ yín lọ́rùn. wa akharuna yuqatiluna fi sabilillah. Ọlọ́run níbẹ̀ ní bẹ́nu àwọn míì tó jẹ́ wípé ní wọ́n máa jagun sójú ọ̀nà tọ́lọ́run. fakirahu ma tayassara minhu. Ọlọ́run wá nítorí gbogbo àwọn eléyìí tá a kàálẹ̀ tá a mọ̀ pé yóò máa bẹ́nu wọn ìlàwọ́ Ọlọ́run ọba fi wá ṣe kìyàmù léèl a ṣe ní tí ò jọ́ràn yàn fún yín mọ́ a lift ìjọ́ràn yàn rẹ̀ kó lé lórí so tó bá rí bẹ́ẹ̀ ní tó bá rọ̀ yín lọ́rùn lóru ni ẹ máa ké àsìkò tí ó bá rọ̀ yín lọ́rùn ni ẹ lò ní tí ẹ wàá ké bẹ̀ tí ò ní jẹ́ pé yóò di wàhálà yóò la wàhálà bọ̀ yín lọ́rùn tí ó fi wá di wípé ní ẹ ní rí ìsinmi yẹn ṣe òun ni ẹ máa ṣe ń bẹ̀ àti ṣe ń dẹ́kun fún yín àti ṣèdẹ́. aqimu ssalata. wa aqimu ssalata. Ọlọ́run ní àti pé kẹ́ ẹ máa gbérùn dúró. wa atu zaka. àti wípé kẹ́ ẹ máa yọ zaka ibẹ̀ yẹn la ti wá lọ àti sọ̀rọ̀ bá ti máa kírun àti sọ̀rọ̀ bí táwọn Ọlọ́run bá ti pàṣẹ ẹ̀rùn Ọlọ́run tún wá ní ẹ tún máa yọ zaka ìtumọ̀ rẹ̀ ní pé ní ẹ má fi zaka yíyọ ẹ má fi yẹn náà ṣeré. a ti sọ̀rọ̀ ọ̀run a ti sọ̀rọ̀ zaka Ọlọ́run ní ẹ má fọ̀rọ̀ zaka ṣeré Ọlọ́run ní ẹ má fọ̀rọ̀ náà ṣeré o. so tá a dẹ̀ ti mọ̀ wípé a dẹ̀ ti sọ fúnra wa wípé ní connection ti ń bẹ láàrin ìrun kíkí àti èèyàn ẹni tó kírun yẹn connection yẹn òun àti Ọlọ́run ọba rẹ̀ náà jọ ní. ìbáṣepọ̀ tó wà láàrin èèyàn àtolúwa tó dáa òun náà nìrun o. ṣùgbọ́n tó bá ti dọ̀rọ̀ zakat yóò máa jẹ́ connection láàrin èèyàn àti èèyàn ẹgbẹ́. ṣùgbọ́n zakati ló wà ní ìbáṣepọ̀ tó wà láàrin àwa o àti àwọn èèyàn ẹgbẹ́ wa o. ṣùgbọ́n Ọlọ́run ọba tó wá dá yẹn sáyé ni ó wàá san ẹni tó yọ zaka yìí yóò wá san lẹ́san. ṣùgbọ́n Ọlọ́run tó bá dá yẹn sáyé ni ó san ẹni tó bá yọ zakati lẹ́san. so ìtumọ̀ rẹ̀ náà ni wípé ní Ọlọ́run fẹ́ ká dá síra wa. Ọlọ́run fẹ́ ká dá síra wa. látara yìí pé ká máa ṣàánú ara wa. látara yìí pé ká máa ṣàánú ara wa o. aqimu ssalata wa atu zaka. ó sì fẹ́ ká dá sí òun Ọlọ́run náà. ó dẹ̀ fẹ́ jẹ́ ká dá sí òun Ọlọ́run náà.
ká máa connect mọ́ náà. Àdẹ̀ máa ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run wa. So zakati Zakati o. nínú ìfẹ́ tọ́lọ́run bá wá ní sí wa. Nínú ìfẹ́ tọ́lọ́run bá wá ní sí wa o. Ó ní wípé gbogbo nǹkan tí a yọ nínú zaka yẹn. Ṣùgbọ́n gbogbo nǹkan tá a yọ nínú zaka yẹn o. Ọlọ́run ò ní kó yọ gbogbo owó tó ní. Ọlọ́run ní kó yọ gbogbo ohun tó ní. Kò ní kó yọ gbogbo ohun tó ní. Kò ní kó yọ gbogbo ohun tó ní o. Ìdá kan ìdá mẹ́rin. Ìdá kan ìdá mẹ́rin. Of ìdá kan ìdá mẹ́wàá. Of ìdá kan ìdá mẹ́wàá. Tí ó máa ṣe ìdá kan 1/40. A jẹ́ 1/40. Iná lọ́lọ́run bá ní kó yọ 40 million yọ 1 million. So ṣe calculation rẹ̀ ń dá báwọn. Ó ti bàjẹ́. Wọ́n ṣe calculation tí ò dá o. Ọ̀rọ̀ zakaju bá ń lọ o. Ó ti bá ń lọ. Ọ farabalẹ̀ calculate ẹ̀ ní o. Theory kò clear fún wa pé mathematician ni ọ́. Ṣùgbọ́n calculate ń tó dáa ní o. Ó ti yé. Yes sir. So Ọlọ́run ní ká yọnu zakat. Òun ni Ọlọ́run ní ká yọnu zakat. So kìí ṣe pé Ọlọ́run ọba ní wá lára. Kìí ṣe pé Ọlọ́run ọba ní wá lára o. Ọlọ́run ọba ò ní wá lára púpọ̀ rárá. Ọlọ́run ọba ò ní wá lára púpọ̀ rárá. Ó tún ṣàánú fún wa ni. Ó tún ṣe àánú fún wa ni o. Khudh min amwalihim sadaqatun. Àsọdákọ̀tán. Khudh min amwalihim sadaqatan. Ọlọ́run gan pa Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam láṣẹ. Ọlọ́run gan pa Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó pa láṣẹ o. Nínú àwọn ìjọ rẹ̀. Nínú àwọn ìjọ rẹ̀ o. Khudh min amwalihim. Ọlọ́run ní mú nínú dúkìá wọn. Wọ́n ní ọmú nínú dúkìá wọn o. Mú nínú tí Ọlọ́run ọba ṣe fún wọn. Mú nínú táwọn Ọlọ́run bá ṣe fún wọn o. Sadaqatan. Sadaqatan tutahhiruhum. Máa yọ zakati nínú owó wọn. Máa yọ zàárà nínú owó wọn. Sàárà ni ṣùgbọ́n a máa túmọ̀ zakat. Zàárà ni o, a sì máa túmọ̀ zakati. Sàárà ló bí zakati. Zakati náà sàárà. Ó yàtọ̀. Anakumullah. Má dàpọ̀. Zakati ó yàtọ̀ sí sàárà. Zakati máa lò ń díwọ̀n. Ó ní iye tówó yóò tó táàfì máa yọ zaka. Sọ́dákọ̀ sàárà ohun ò lò ń díwọ̀n. Ó ní ìdíwọ̀n. Ṣùgbọ́n Ọlọ́run a máa lo the word sọ́dákọ̀ tí ó fi gbèrò zakati nínú Al-Qur'an. Ṣùgbọ́n Ọlọ́run a máa lo sàárà nígbà míì tá a gbèrò zakati. Zakati ó ní dèédé tí tọ́lọ́ fún ó tó kó tó máa yọ. Sàárà kò sí tí Ọlọ́run gbogbo tọ́lọ́ bá ti fọ́ ẹni kó máa yọ sàárà ń bẹ̀. So Ọlọ́run wá ní ká Ànábì kó gbà nínú owó wọn. Ọlọ́run wá ní kí Ànábì ó gbà nínú owó wọn o. Khudh min amwalihim sadaqatan. Ọlọ́run ní máa gba sọ́dákọ̀ yẹn lọ́wọ́ wọn. Tutahhiruhum wa tuzakkihim biha. Ó lè máa fi fọ̀ wọ́n mọ́. Ó fi máa fọ̀ wọ́n mọ́. Ìtumọ̀ rẹ̀ ní pé ní zakati ta ni ọmọ gbà lọ́wọ́ wọn tí ó yọ fáwọn tí ò níhùn. Ó lè máa fi fọ̀ wọ́n mọ́ ni. Ó fi fọ̀ wọ́n mọ́, ó fi fọ̀ wọ́n mọ́. Wa tuzakkihim biha. Ó tún lè fọ̀ wọ́n mọ́, ó fọwọ́ wọn mọ́, ó fọ̀ àwọn náà mọ́, wọn ò lè mọ́ látàrí zakati tí wọ́n yọ nú owó yẹn. Wa ma tuqaddimu li anfusikum min khairin tajiduhu 'inda Allah. Ọlọ́run tún wá sọ láàyè míì pé walladhina yakinizuna adh-dhahaba wal-fidda. Walladhina yakinizuna adh-dhahaba wal-fiddata wala yunfikunaha fi sabilillah wabashshirhum bi'adhabin alim. Ọlọ́run ní àwọn tó jẹ́ pé ní yakinizuna adh-dhahaba wal-fidda wọ́n ń tọ́jú pamọ́ sínú pẹpẹ ọrọ̀ wọn góòlù àti fàdákà. Àwọn tí wọ́n ń tọ́jú góòlù àti fàdákà. Tí ń ṣe owó tí wọ́n ń ná lásìkò tí wọ́n. Tí ń ṣe owó tí wọ́n ń ná lásìkò tí wọ́n ná. Wala yunfikunaha fi sabilillah. Tí wọ́n wá kọ̀ tí wọ́n máa ná sójú ọ̀nà tọ́lọ́hun. Tí wọ́n wá kọ̀ tí wọ́n láwọn ò ní ná sójú ọ̀nà tọ́lọ́hun bá ti ní BTC àti ìrẹ́ ọmọ àtàwọn gbogbo àwọn kọ́ìn tó wà nísìnyí náà ní fàdákà àti góòlù láyé tiwọn náà lọ́hùn. Fabashshirhum bi'adhabin alim. Ọlọ́run ní fabashshirhum bá ń fún ọ̀rọ̀ dùnú. Ọlọ́run ní ẹ fún wọn rò dùnú o. Bi'adhabin alim
pẹ̀lú ìyà kan tó jẹ́ ìyà ẹlẹ́tẹ̀ẹ̀rọ. ìyà ẹlẹ́tẹ̀ẹ̀rọ. Ọlọ́run fẹ́ fún yẹn ro dùnú wá fi yà tẹ̀lé. Wọ́n fẹ́ ní ọbẹ̀ fún níwèé. Ṣé mọ̀ wípé ní tẹ̀bùṣírù yẹn Ọlọ́run ṣe tàwbíìkù fún wọn nìyẹn. Ọlọ́run dẹ̀ mú wọn ṣeré. Ó fi hàn pa mí dín. Ó dẹ̀ fi wọ́n pa mí dín. Ó fi hàn pa. Ó dẹ̀ fi wọ́n pa. Wọ́n bá ṣeré wọn bá ń fún ọ̀rọ̀ dùnú. Bá a sọ fún wọn pé wọ́n káre. Sọ fún wọn pé wọ́n káre. Bá a sọ fún wọn pé sàdánkátà wọn. Sàdánkátà wọn o. Ìyà ẹlẹ́tẹ̀ẹ̀rọ ni wọ́n jẹ. Ìyà ẹlẹ́tẹ̀ẹ̀rọ ni wọ́n jẹ. Gbogbo owó lówó tọ́lọ́run bá kẹ́ tó ń kówó pamọ́. Gbogbo ìwọ lówó tọ́lọ́run kẹ́ tó ń kówó pamọ́. Tó wá jẹ́ wípé ní zakati ti wọ owó rẹ̀. Tó dẹ̀ mọ̀ pé zakati ó ti wọ owó rẹ̀. Ọgbọ́n ló ń dá sí ọ̀sáfẹ́ yọ ọ̀fẹ́ yọ iná ni. Ọgbọ́n ló ń dá sí ọ̀sáfẹ́ yọ ọ̀fẹ́ yọ iná ni o. Ọlọ́run ní ká fún ọ ròdùnú. Ọlọ́run ní ká fún ọ ní ròdùnú. Ìròdùnú wo wá ni o? Ìròdùnú pé ìyà ẹlẹ́tẹ̀ẹ̀rọ ń bẹ fún ọ. Ìyà ẹlẹ́tẹ̀ẹ̀rọ ni ìròdùnú tó gbà lọ́dọ̀ Ọlọ́run o. Sẹ́nu rẹ̀ dùn síbẹ̀. Sẹ́nu rẹ̀ dùn síbẹ̀. Ṣé wọ́n gan lọ lówó ni? Ṣé bọ́lọ́run ló fún ọ? Ṣé wọ́n gan lọ lówó yẹn ni? Ṣe bọ́lọ́run ló fún ẹ. Tó bá gbà pọ́lọ́run ọba ló fún ọ, ìwọ náà yọ zakati ń bẹ. Tó bá gbà pọ́lọ́run ló fún ẹ, ìwọ náà yọ zakati ń bẹ. Yóò sọ wá jẹ́ pé ẹ̀sà àti ẹ̀fẹ́ kó dáa fọ́mọlàkejì ẹ̀fẹ́ kó dáa fẹ́lòmíì. Kí ló ń ṣèyàn olówó ìgànnà tó yẹ pé ẹ̀fẹ́ jó dáa fọ́mọlàkejì ẹ̀fẹ́ jó dáa fẹ́lòmíì? Wàkímú sọ̀lá. Ọlọ́run ní ẹ máa gbẹ́rùn dúró. Wàátú zakata. Ọlọ́run ní ẹ máa yọ zaka. Wàtí rasul. Ọlọ́run ní ẹ tẹ̀lé òjíṣẹ́ Ànábì wa Muhammad ẹ tẹ̀lé. La'allakum turhamun. Kó bá bóyá yín ẹ jẹ́ tí wọ́n kẹ́. Bóyá ẹ lè rí kẹ́ Ọlọ́run. Ẹ tún wọ Ọlọ́run so irun yóò so pọ̀ mọ́ zakat. Olúwa sọ̀rọ̀ connection láàrin ìwọ àti ẹ̀. A tún sọ connection láàrin ìwọ àti èèyàn má bàjẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ìtumọ̀ rẹ̀ ní pé ní tẹ́ ẹ bá fẹ́ rí kẹ́ Ọlọ́run tẹ́ ẹ fẹ́ ràánú Ọlọ́run. Tẹ́ ẹ bá fẹ́ rí ìkẹ́ Ọlọ́run tẹ́ ẹ fẹ́ rí àánú Ọlọ́run. Ẹ bá ti ń gbẹ́rùn dúró. Tẹ́ ẹ bá ti ń gbẹ́rùn dúró. Ẹ máa yọ zakat. Ẹ máa yọ zakat. Bẹ́ẹ̀ bá ti lágbára rẹ̀ yọ zakat. Tẹ́ ẹ bá ti lágbára rẹ̀ ní ẹ yọ zakat tó o bá ti dá aṣọ Ọlọ́run dá sáwọn èèyàn náà. Fàyín tábù wà qamu salata wàátú zakata faikhwanukum fid-din. Ọlọ́run tún sọ ọ́nà ayà mi pé fa intab onítàn bá ti túbà ò tán ṣẹ́rí padà wá sọ́dọ̀ àwọn Tẹ́ ẹ bá ti padà wá sọ́dọ̀ Ọlọ́run bá. wa aqamu salata. Qamu salata. Tó sì ti di pé wọ́n ń gbèrún dúró. Tó dẹ̀ di pé wọ́n ń gbèrún dúró. Wàátú zakata. Tí wọ́n dẹ̀ tún yọ zaka. Tí wọ́n dẹ̀ ń yọ zaka. Faikhwanukum fid-din. Àwọn ti dọ́mọ ya yín nínú ẹ̀sìn ni. Wọ́n dẹ̀ ti dọ́mọ ya yín nínú ẹ̀sìn nìyẹn o. Ṣùgbọ́n tí wọn ò bá ti máa gbèrún dúró, tí wọn ò bá ti máa yọ zaka, ẹ̀jọ́ ṣe brothers fil Islam. So bọ́lọ́run ọba ti ń sọ nìyẹn. Bí Ọlọ́run ọba ti ń sọ nìyẹn o. Bẹ́ẹ̀ náà l'Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Bí Ànábì wa Muhammadu sallallahu alayhi wa sallam bí ti ń sọ nìyẹn o. Òun náà dákẹ́. Òun náà dákẹ́ sàárà kò dákẹ́ zakat kò dákẹ́ ìrun o. Ma min sahibi dhahabin wala fiddatin la yu'addi minha haqqaha. Illa idha kana yawmul qiyamati suffihat lahu safaiha min narin fa uhmiya alayha في النار جهنم فيكوى بها جنبه وجبينه وظهره. Ànábì ní kò sí nínú ẹni tí ó ní gold. Kò sí nínú ẹni tí ó ní gold o. Àbí ó ní fàdákà. Àbí wàlá fiddatin. Ìtumọ̀ ẹ̀ náà ni pé kò sẹ́ni tí ó lò ó lọ àbí yóò ní nǹkan kan tó yẹ pé ní zaka máa wọ̀. Kò sí ẹni tí ó lò ó lọ àbí nǹkan tí zaka máa wọ̀ àbí gbogbo tí wọ́n ń dowó ni. La yu'addi minha haqqaha. Tó wá jẹ́ pé ní ẹ̀tọ́ tó yẹ kó yọ ní zaka nínú dúkìá yẹn nínú owó yẹn ó wá kọ̀ ó lóun ò ní yọ. Gbogbo ẹni tó bá ti ní in tó bá jẹ́ dúkìá góòdù lóní ni fàdákà lóní ni gbogbo tí ń jẹ́ ìran kọ́ìn tíyàn máa ní láyé ni tí ò wá yẹ̀ tọ́. Illa idha kana yawmul qiyamah. Ó bá dijọ́ gbèǹde alkiyama. Tó bá dijọ́ gbèǹde alkiyama. Suffihat lahu safaiha min narin. Ó gbọ́ àwọn nǹkan bí abọ́. Gbogbo àwọn fáìlì.
abọ́ àwọn abọ́ bí erin báyìí bí onírin báyìí àwọn bí erin tí ó mọ gbóná jẹnjẹn àwọn bí onírin tí ó mọ gbóná jẹnjẹn tí wọ́n ṣe láti inú iná jahannama tí wọ́n ṣe láti inú iná jahannama oníwọ̀n a máa gbélé wọn òní wọ́n a máa gbélé àwọn tá a sọ yìí o wọ́n máa fi lọ̀ wọ́n wọ́n a máa fi lọ̀ wọ́n wọ́n máa fi jó wọn wọ́n a máa fi jó wọn wọ́n a máa fi lọ̀ wọ́n nínú wọ́n a máa fi lọ̀ wọ́n nínú iná báyìí wọ́n máa fi lọ̀ wọ́n bí wàá tẹ́ ń fi áyọ̀nù lọ sọ bí ìgbà tí ìyẹn ń fi áyọ̀nù lọ aṣọ wọn á ṣe máa fi irun gbóná lọ̀ wọ́n gbogbo ẹ̀kẹ́ wọn gbogbo ẹ̀kẹ́ wọn o gbogbo ẹ̀gbẹ́ wọn báyìí gbogbo ẹ̀gbẹ́ wọn gbogbo ojú wọn gbogbo ojú wọn gbogbo ẹ̀kẹ́ gbogbo ẹ̀kẹ́ wọn gbogbo ẹ̀yìn wọn gbogbo ẹ̀yìn wọn gbogbo part of the body gbogbo part of the wọn body a máa fi mọ́ wọn báyìí wọ́n a máa fi mọ́ wọn báyìí wọ́n máa fi mọ́ wọn báyìí ìwọ náà gbá áyọ̀nù láyé ń bì ìwọ náà gbá áyọ̀nù láyé ń bì kó wá máa fi mọ́ ara rẹ kó wá fi máa ara rẹ bó ni ó ṣe rí náà bó ni ó ṣe rí náà ọ̀rí tí áyọ̀nù bá ra mọ́ kéke ọ̀rí tí áyọ̀nù bá ra mọ́ kékeré ọ̀ní lálàáfíà mọ́ nísìn ọ̀ní ní àlàáfíà mọ́ nísìn ṣùgbọ́n tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ kìyàmà ṣùgbọ́n tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ kìyàmà gbogbo ẹ̀yin olówó gbogbo ẹ̀yin olówó tọ́lọ́run ọba kẹ́ tọ́lọ́run ọba kẹ́ tí zakati sì wọ owó yín tí ẹ̀dẹ̀ mọ̀ pé zakati ti wọ owó yín ó wọnú dúkìá yín ó dẹ̀ wọnú dúkìá yín ẹ̀kọ́ tẹ́lẹ̀ ní yọ tẹ́ẹ̀dẹ̀ kọ̀pẹ́ ẹlẹ́ẹ̀ní yọ tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ kìyàmà tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ kìyàmà irin iná o irin iná bí wọ́n ṣe máa fi mọ́ yín nígbà tó máa fi áyọ̀nù lọ yín bí wọ́n ṣe máa fi bẹ́ẹ̀ náà ṣe ń fi áyọ̀nù lọ aṣọ tẹ́gbẹ́ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó tún dákẹ́ síbẹ̀ Ànábì ó tún dákẹ́ síbẹ̀ Abbas radiyallahu anhu nínú nabiyya sallallahu alaihi wasallam nínú hadith Ibn Abbas radiyallahu anhuma Ànábì tí Ibn Abbas tó gbà wá o kọ́lọ̀n kó bá yọ́nú sáwọn méjì kọ́lọ̀n kó bá yọ́nú sí Ibn Abbas anna nabiyya sallallahu alaihi wasallam ó là Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ànábì wa ó ní Ànábì wa Muhammadu sallallahu alaihi wasallam ba'atha Mu'adhan ila al-Yamani ó ló gbé Mu'adh dìde lọ sílẹ̀ Yaman ó gbé Mu'adh ó ní ó máa lọ sí Yamanu ó máa lọ sí Japan faqala alimuhum anna Allaha qad iftarada alayhim zakatan ó wá ní ìwọ Mu'adh tó bá ti dé Yaman o alimuhum fi mọ̀ wọ́n anna Allaha pé dájúdájú Ọlọ́run qad iftarada alayhim zakatan ó ti ṣe zaka yíyọ ó ti ṣe lọ́rùn èèyàn lé wọn lérí o ìwọ Mu'adh ọmọ Jabal tó bá ti dé Japan sọ fún wọn pé zaka yíyọ ti wọnú iṣẹ́ wọn o ọ̀rọ̀ ti dé ọ̀la ti dé o tukhadhu min aghniyahim ó tó bá ti dé Yemanu tó bá ti dé Japan sẹ́ ó wá gba zakati látọ̀dọ̀ àwọn olówó inú wọn wàá gba zakati lọ́wọ́ olówó inú wọn faturaddu ala fuqaraihim bó bá ti wá gbà tó bá ti wá gba zakati lọ́wọ́ àwọn olówó yàní inú wọn àwọn zakati yẹn wọ́n máa gbà látọ̀dọ̀ olówó àwọn zakati yẹn wọ́n á máa gbà látọ̀dọ̀ olówó bó bá ti wá gbà náà wọ́n máa dá a padà sọ́dọ̀ àwọn ẹni àwọn tó bùkátà sí i tí wọ́n bá ti wá gba zakati lọ́dọ̀ àwọn olówó wọ́n á máa wá gbé lọ sọ́dọ̀ àwọn tí wọ́n bùkátà sí i so ẹ gbà lọ́dọ̀ olówó ẹ fáwọn tálíkà ẹ gbà lọ́dọ̀ àwọn olówó ẹ fún tálíkà inú àwọn tálíkà náà dùn inú wọn ó yọ inú àwọn tálíkà yóò dùn sọ́lọ́ yóò tún dùn sáwọn olówó àwọn náà rí nǹkan fi gbọ́ wọn rí bùkátà gbọ́ wọn rí nǹkan kan lè fi establish inú ayé àwọn tàwọn náà náà rí nǹkan fi lè gbọ́ nínú ayé wọn o inú wọn ó dùn sọ́lọ́ tínú wọn bá lè ti ń dùn sọ́lọ́ inú wọn ó dùn sẹ́yìn olówó o tó jẹ́ pé ní yóò lè jẹ́ kí àwọn náà kátàtàrà bẹ́ẹ̀ dìde yóò lè jẹ́ àtàrà bẹ́ẹ̀ káwọn ọmọ tálíkà náà ò lè dìde wọ́n lè dìde wọ́n lè máa rí ọwọ́ tì bẹnu wọ́n lè rí ọwọ́ tì bọ ẹnu o ara tí Ọlọ́run bá gbé zakati kalẹ̀ fún nìyẹn ara ẹni tí Ọlọ́run gbé zakati kalẹ̀ fún nìyẹn ṣùgbọ́n tẹ́ ẹ bá ti kọ̀ tẹ́ ẹ lẹ́ẹ̀ní ṣe ṣùgbọ́n tẹ́ ẹ bá ti kọ̀ tẹ́ ẹ lẹ́ ò ní ṣe o Ànábì wa Muhammad sallallahu alaihi Ànábì wasallam wa Muhammadu sallallahu alaihi wasallam Ànábì tún ní man atahu Allahu malan Ànábì ní ẹni tọ́lọ́run ọba bá fún lówó ó bùn lówó ó fún lásìkí ẹni tọ́lọ́run bá fún lówó àbóbùn lárísìkí lọ́lọ́ ní àná Muhammad sọ ẹni tí Ọlọ́run bá fún lówó àbó
àbóbùn ní àrísìkí ntí yàn máa ń fowó kójọ. falamu yuwaddi zakatahu. tírú ẹni bẹ́ẹ̀ tí ò wá yọ zaka owó yẹn tí kò yọ zaka tó yẹ kó yọ nínú owó ó kọ̀ kò yọ. kò yọ zaka nínú owó tó yẹ kó yọ nínú gbogbo tó fowó kójọ kò yọ zaka tiẹ̀ kò béèrè pé ẹ̀yin àfà ẹ dákun mọ̀mọ́ tí ní tó báyìí ṣé zaka ti wọ̀ tí zaka ti ò bá ti wọ̀ ẹni kó yọ sàárà ń bẹ́ẹ̀. Musila lahu maluhu yawmal qiyamah. Wọ́n ní tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama. Wọ́n ní o tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama. Ànábì wa ní owó rẹ̀ tó níhun. Ànábì sọ pé owó rẹ̀ tó níhun ni. Wọ́n wá padà wá sọ di kíni? Shuja'an. Wọ́n padà sọ di Shuja'an akra'. Shuja'an akra' lahu zabibatan. Wọ́n sọ di ejò. Wọ́n owó yẹn tí ó yọ zakati sí zakati wọ̀ yẹn wọ́n á sọ di ejò. Ejò apárí. Ejò apárí nígbà tó bá kù láyé mi. Láwọn ejò tó yẹ pé ní ìwọ wọn gan kò ṣeé kó. Àwọn ejò tó ṣe pé ìwọ wọn kò ṣeé kó. Ó wá ní tán bá ti wá sọ gbogbo àzìkí tó lò níhun dúkìá tó lò ní tí ò yọ zakati ń bẹ̀ yẹn. Gbogbo àrísìkí tó bá ti wá dijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama tí wọ́n sọ di ejò fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Tí wọ́n bá ti sọ di ejò fún. Ó ní wọ́n wá sọ di táì fún tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama. Wọ́n wá sọ di táì fún níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama. Ẹ̀pọ́n ti sọ gbogbo tó ní ìdejò. Ẹgbẹ́ ti sọ gbogbo wọn ní ìdejò. Gbogbo owó tó ní, gbogbo ọlá tó ní, gbogbo àsìkí tó ní tí ò yọ zakati ń bẹ tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama Ọlọ́run wàá sọ di ejò tó bá ti wá sọ di ejò wọ́n wàá wé mọ́ lọ́rùn wọ́n wé mọ́ lára. Ejò yẹn ya'khudhu bilihizimatayhi ya'ni shidqayhi. Ejò yẹn yóò wá mọ́ gbámú ní púrí ẹ̀kẹ́ rẹ̀ méjèèjì báyìí. Ejò yẹn yóò wá mọ́ gbámú ní púrí ẹ̀kẹ́ rẹ̀ méjèèjì yóò máa sàn. Ìtumọ̀ yẹn pé ejò aboró láì. Ejò aboró láì tó gírìn. Ìsọ̀kó gírìn. Tó parí jàre. Tó parí. Ejò yẹn yóò mọ́ wá mú ní páríkẹ́ pàkà. Yóò máa mú ní páríkẹ́ yóò máa san ní páríkẹ́ yóò máa san ní páríkẹ́ o. Ayọ̀kúlù ànámọ́. Yóò máa mú ṣídíkù rẹ̀ rà. A wá máa sọ pé o. Ìtẹ́jò yóò wá máa sọ ni pé anamaluka. Ejò yẹn wá máa sọ fún jọ yẹn pé èmi. Béjò yẹn bá ti ń san yóò máa sọ pé èmi lówó rẹ̀. Tí ejò yẹn bá ti ń san a máa sọ pé èmi lówó rẹ̀. Yóò máa fira rẹ̀ hàn fún pé tọ̀ èmi ejò tọ́ ọdí tí mò ń san ọ lónìí. Anamaluka. Èmi lówó rẹ̀. Èmi lówó rẹ̀ o. Èmi ní pẹpẹ ọrọ̀ rẹ̀ tọkọ̀ tọ̀ ná mi láyé tọkọ̀ tọ̀ yọ zakati nù mi tọkọ̀ tọ̀ ní zakakọ̀ ríyáwù ni tọ́ wá yọ mí nígbà tọ́ wà láyé ayọ́ míhùn èmi wọ́n sọ dejò lónìí tí mò ń san ọ yìí. Èmi ní pẹ́pẹ́ ọ̀rọ̀ rẹ o. Lúkà ànàkànzúkà. So gbogbo ẹ̀yin olówó séyẹn náà lẹ́yìn náà faramọ́. Gbogbo ẹ̀yin olówó séyẹn náà lè dẹ̀ faramọ́ o. Ṣé gbogbo ẹ̀yin tọ́lọ̀ ọba kẹ́ séyẹn náà lẹ faramọ́. Ṣé gbogbo ẹ̀yin tọ́lọ̀ kẹ́ séyẹn náà lè dẹ̀ faramọ́ o. Gbogbo tọ́lọ̀ ń sì ní ọ padà yọnu zakati yẹn. Gbogbo tọ́lọ̀ ń dẹ̀ sọ pé wàá yọ nínú zakati yẹn. Mélòó náà gbogbo ẹ. Mélòó gbogbo ẹ. Nínú tọ́lọ̀ ọba kó fún. Nínú tọ́lọ̀ ń kó fún ẹ o. Ọlọ́run ní kọ́ ná gbogbo ń tọ́ ní. Olówó ní kó ná gbogbo ń tọ́ ní. Nínú ẹ̀ náà lọ́ọ́ ti mú. Nínú ẹ̀ náà ló ti mú o. Tó bá ti wọ ní sọ́ọ̀bù zaka tó wọ òdiwọ̀n zaka. Tó bá ti wọ òdiwọ̀n zakati. Ó ṣe wọ́n bá sì ti bọ́ yọ́ ń bẹ̀. Tán bá dẹ̀ ti bẹ́ yọ níbẹ̀. Ó tán náà nìyẹn. Ó dẹ̀ tán nìyẹn o. Ó ti mú òfin Ọlọ́run ọba ṣẹ nìyẹn. Ó ti mú òfin Ọlọ́run ọba ṣẹ nìyẹn. So yẹn ni Ọlọ́run ọba ń sọ fún wa pé wa aqimu ssalata. Wa aqimu ssalata wa atu zakata. Wa aqridullaha qardan hasana. Ọlọ́run wá ní wa aqridullaha qardan hasana. Ọlọ́run ni ẹ tún wá máa yá Ọlọ́run ní kọ́rùdù kan ní kọ́rùdọ̀ kan ẹ máa yá ní owó. Ẹ yá Ọlọ́run ní owó ẹ lónù ọwọ́ Ọlọ́run. Ẹgbẹ́ lónù fún Ọlọ́run. Ẹgbẹ́ lónù fún Ọlọ́run o. Qardan hasana ní
lónù tó dáa ní kí ẹ̀yin olówó ẹ dákun lónù tó dáa ó ní kí ẹ yá Ọlọ́run ẹ yá Ọlọ́run lówó tó dáa ẹ dákun ẹ yá Ọlọ́run lówó tó dáa o ẹ dákun ẹ̀yin olówó à ń bẹ̀ yín ẹ dákun ẹ yá Ọlọ́run lówó tó dáa o. wa aqimu ssalata wa atu zakata wa aqidullaha qaridan hasanan. So ẹ yá Ọlọ́run ọba ní owó tó ṣe kíni? Ní owó tó dáa. So ìtumọ̀ tọ́lọ̀ fi ní kẹ́ ẹ yá lówó tó dáa ọ̀hún pé tó bá lọ yá lónù níbì kan. Tó bá lọ yá lónù níbì kan. Ó dá padà. Èyí tó dá padà yẹn gbà míì. Kódà èyí tó dá padà nígbà míì. Àwọn míì wọ́n tún ní wọ́n fowó èlé lé. Wọ́n á tún sọ pé àwọn á tún fi èlé lé tiwọn o. Ní àwọn tí bó tẹ̀ yẹ pé ní Ọlọ́run ọba ò yọ̀ǹda yẹn fún wa nínú Islam. Bó tiẹ̀ ṣe pé Ọlọ́run ọba ò yọ̀ǹda yẹn fún wa nínú Ìsìláàmù. Ṣùgbọ́n Ọlọ́run ní tẹ́ ẹ bá yá òun lówó tó dáa. Ọlọ́run ní tẹ́ ẹ bá yá òun ní owó tó dáa. Òun Ọlọ́run ọba ó tún dá a padà fún yín. Òun Ọlọ́run ọba yóò tún dá a padà fún yín o. Ọ̀nà tọ́lọ́run bó wà á gbà dá a padà fún yín yóò tún wá dá a gan. Ọ̀nà tí Ọlọ́run wà padà dá a padà fún yín yóò tún wá dá a gan o. Yóò tún wá ṣe kí ni? Yóò tún wá dá a gan yàní. Faqimu ssalata wa atu zakata wa aqidullaha qaridan hasanan. Ọlọ́run wá ní ẹ yá Ọlọ́run ọba lówó kẹ́ ẹ yá lọ́nà tó dáa. Qaridan hasanan wa ma tuqaddimu li anfusikum min khairin tajiduhu inda Allah huwa khairan wa a'zama ajran wastaghfirullaha inna Allaha ghafurur rahim. Wa aqimu ssalata wa atu zakata wa aqidullaha qaridan hasanan wa ma tuqaddimu li anfusikum tajiduhu indallah ma tuqaddimu li anfusikum min khairin tajiduhu indallahi wa khairan wa a'zama ajran wastaghfirullah inna Allaha ghafurur rahim. Ẹ wá mọ̀ wo lẹ́yìn ìgbà tọ́lọ́run bá sọ̀rọ̀ zakati tán Ọlọ́run tún wá sọ̀rọ̀ wípé wa ma tuqaddimu li anfusikum. Tuqaddimu li anfusikum min khairin. Ọlọ́run ní in tí ẹ bá wá tì síwájú. In tẹ́ ẹ bá wá tì síwájú o. Fún ẹ̀mí ara yín. Fún ẹ̀mí ara yín o. Nínú oore. Nínú oore o. Tajiduhu indallah. Ìtumọ̀ ẹni pé ẹni máa ti nǹkan kan síwájú. Ìtumọ̀ rẹ̀ ni pé ẹni máa ti nǹkan kan síwájú o. Nínú oore nínú dáadáa. Nínú oore nínú dáadáa o. Fún ẹ̀mí ara yín. Fún ẹ̀mí ara yín o. Gbogbo ohun tẹ́ ẹ bá tì síwájú yẹn tajiduhu indallah. Gbogbo ohun tí ẹ bá tì síwájú yẹn ẹ ó padà máa rí wájú Ọlọ́run. Ẹ padà rí lọ́dọ̀ Ọlọ́run. Ẹ ó padà rí wájú Ọlọ́run. Gbogbo ohun tẹ́ ẹ ná sójú ọ̀nà Ọlọ́run. Gbogbo ohun tẹ́ ẹ ná sójú ọ̀nà Ọlọ́run. Kò sí èyí tó gbé. Kò sí èyí tó gbé o. Kò sí èyí tí ò lẹ́sàn. Tuqaddimu li anfusikum min khairin tajiduhu indallah. Ọlọ́run lẹ́ padà pàdé rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run lẹ́ padà pàdé rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. Náwó ìsápa. Náwó kìí sápa àlùbáríkà ní ń wá o. Tí bá ti ń ná sójú ọ̀nà tọlọ́run. Tí bá ti ń ná sójú ọ̀nà tọlọ́run. Yóò padà rí n tó náà yẹn yóò padà rí lọ́dọ̀ Ọlọ́run. Yóò padà rí n tó náà yẹn lọ́dọ̀ Ọlọ́run. Gbogbo ohun tó olúkálukú ń tì síwájú Ọlọ́run lóore. Gbogbo ohun tí olúkálukú ń tì síwájú Ọlọ́run lóore. Gbogbo ohun tó olúkálukú ń tì síwájú Ọlọ́run ní dáadáa. Gbogbo ohun tí olúkálukú ń tì síwájú Ọlọ́run ní dáadáa. Ẹ ń kó pamọ́ sọ́dọ̀ Ọlọ́run ni. Ẹ ń kó pamọ́ sọ́dọ̀ Ọlọ́run ni. Ẹ padà pàdé ẹ. Ẹ padà pàdé ẹ. Ẹ padà rí lọ́dọ̀ Ọlọ́run. Ẹ padà rí lọ́dọ̀ Ọlọ́run o. Wa ma tuqaddimu li anfusikum. Ẹ padà rí lọ́dọ̀ Ọlọ́run. Ẹ padà rí lọ́dọ̀ Ọlọ́run. Min khairin tajiduhu indallah. Ọlọ́run wá ní
nǹkan tẹ́ padà rí lọ́dọ̀ Ọlọ́run yẹn nǹkan tẹ́ padà rí lọ́dọ̀ Ọlọ́run tajiduhu inda Allah huwa khayran wa a'zama ajran. So ó wá ní tẹ́ǹtì síwájú Ọlọ́run. tẹ́ǹtì síwájú Ọlọ́run. ètò ọ̀nà fọmọ òrukàn. èyí tó ná fún ọmọ òrukàn. ètò ọ̀nà fọ́pọ́. èyí tó ná fọ́pọ́. ètò ọ̀nà fi kọ́ mọ́sáàsì. èyí tó ná fi kọ́ mọ́sáàsì. ètò fi gbẹ́ kànga fáwọn èèyàn. èyí tó fi gbẹ́ kànga fáwọn èèyàn. ètò ọ̀nà fáwọn tó bùkátà rẹ̀. èyí tó ná fáwọn tó bùkátà rẹ̀. ẹni tí òrówó lé ìwé san tó bá san. ẹni tí òrówó lé kí ó san tó bá san. èyí tí òrówó lé kí ó san tó bá san. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo bí dáadáa tó ọ̀nà sí. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo bí dáadáa tó ọ̀nà sí. Ọlọ́run ní gbogbo ètò ọ̀nà yẹn. gbogbo èyí tó ọ̀nà yẹn o. òun ni ó padà pàdé lọ́dọ̀ Ọlọ́run. òun ni ó padà pàdé níwájú Ọlọ́run. Ọlọ́run wá ní wa khayran. òun ló wá tún lóore jù. òun ló tún wá lóore jù. ju àwọn ètò ọ̀tí ìná lọ. ju àwọn èyí tó tí ìná yẹn lọ. wa a'zama ajran. òun ló tún wá tóbi jù lẹ́san. òun ló tún wá tóbi jù lẹ́san. òun ló tóbi jù ńlá dá. òun ló tóbi jù ńlá dá. òun ló tóbi jù ńlá dá. òun ló tóbi jù ńlá dá o. lọ́dọ̀ Ọlọ́run ọba. lọ́dọ̀ Ọlọ́run ọba. tí ó san ọ́. tí ó san o. ìwọ tọ́lọ́run ọba wa kẹ́ ó kàn kẹ́ ọ lójijì. ìwọ tọ́lọ́run kàn kẹ́ lójijì ni Ọlọ́run kàn kẹ́ ọ. ó tún wá mọ iye Ọlọ́run. ó tún wá mọ iye Ọlọ́run. ó mọ pàtàkì ó Ọlọ́run. mọ pàtàkì Ọlọ́run. Ọlọ́run ọba mọ̀ tóbi o. Ọlọ́run mọ̀ tóbi o lójijì lọ́lọ́run kẹ́ ọ. ẹlòmíì ó sì máa bẹ. ẹlòmíì ó dẹ̀ máa bẹ o. yóò lẹ́mìí pòun fẹ́ ná. yóò lẹ́mìí pòun fẹ́ ná. ṣùgbọ́n kò sí. ṣùgbọ́n kò sí o. wa khayran. ẹlòmíì ò lẹ́mìí pòun fẹ́ ná. yóò lẹ́mìí pòun fẹ́ ná. ṣùgbọ́n Ọlọ́run tí máa ń sọlá kò dẹ̀ ní fún. ẹlòmíì dẹ̀ ní lójijì lọ́lọ́run fún ni tó fẹ́ kò dẹ̀ ná. wa a'zama ajran. ṣùgbọ́n gbogbo tọ́lọ́run ọba bá bùn bẹ́ẹ̀. gbogbo ìwọ tọ́lọ́run ọba bá bùn bẹ́ẹ̀. máa mọ̀ pé ntọ́ lọ dé bá lọ́dọ̀ Ọlọ́run. máa mọ̀ pé ntọ́ lọ dé bá lọ́dọ̀ Ọlọ́run nìyẹn o. tì í síwájú ọ̀dọ̀ rẹ̀. tì í síwájú ọ̀dọ̀ rẹ̀. ṣe dáadáa yẹn síwájú ọ̀dọ̀ ẹ̀. ṣe dáadáa rẹ̀ síwájú ọ̀dọ̀ rẹ̀. ṣe dáadáa yẹn síwájú ọ̀dọ̀ rẹ̀. ṣe dáadáa yẹn síwájú ọ̀dọ̀ rẹ̀. ó padà gbẹ ẹ̀san rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run. ó padà gba ẹ̀san rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run o. innal karima alladhi la mala fi yadihi. innal karima alladhi la mala fi yadihi. innal karima alladhi la mala fi yadihi. mithlu shuja'i alladhi fi kafihi shalalu. mithlu shuja'i alladhi fi kafihi shalalu. walimalu mithlu alhasa ma dama fi yadina. فليس ينفع إلا حين ينتقل. فليس ينفع إلا حين ينتقل. Ọlọ́run àfáàní innal karima. innal karima alladhi la mala fi yadihi. dájúdájú ọlọ́rẹ̀ èèyàn. àfáàní dájúdájú ọlọ́rẹ̀ èèyàn. alápọ̀nlé èèyàn. alápọ̀nlé èèyàn. ọlọ́rẹ̀ tó lè fẹ́ búyàn lówó. ọlọ́rẹ̀ tó lè fẹ́ búyàn lówó. ó jẹ́ pé ní kò sí ní tó wà lẹ́mìí rẹ̀ ju kó máa tọrẹ lọ. ṣùgbọ́n tí ó jẹ́ pé kò sí ní tó wà lọ́kàn rẹ̀ tó kọjá kó máa tọrẹ. ṣùgbọ́n tó wá jẹ́ pé alladhi la mala fi yadihi. ó wá fẹ́ ná kò rí ná. ó wá fẹ́ ná kò rí ná o. ó fẹ́ náwó kò rówó ná. ó fẹ́ ná owó kò rí ná owó ná. kò sówó lápò rẹ̀. kò sówó lápò. kò sówó lákàntì rẹ̀. kò sówó lákàntì rẹ̀. ó ń sirí ọlọ́rẹ̀ ni ẹni tí máa náwó ni. ọlọ́rẹ̀ ni ẹni tó láìkì kó máa ná kó máa ná ni. alladhi la mala fi yadihi. مثل الشجاع الذي في كفه شلل. مثل الشجاع الذي في كفه شلل. àpèjúwe rẹ̀. مثل الشجاع الذي في كفه شلل. ó dà gẹ́gẹ́ bí akin èèyàn náà ni. ó dà gẹ́gẹ́ bí akin èèyàn náà ni o. tó lè jagun dáadáa. ṣùgbọ́n fi káfíhi ṣàlàlù. ṣùgbọ́n rírọ ti mú ọwọ́ rẹ̀. ọwọ́ rẹ̀ ti rọ. ọwọ́ tí ó fi gbádàmú ló ti rọ yìí. ọwọ́ tí ó fi gbádàmú ló ti rọ yìí. ọwọ́ tí ó fi gbábọmú ló ti rọ yìí. ọwọ́ tí ó fi gbábọmú ló ti rọ yìí. ọwọ́ tí ó fi máa yìnbọn ló ti rọ yìí. ọwọ́ tí ó fi máa yìnbọn ló ti rọ yìí. ó ń sì rí akin ní ó lè yìnbọn ó lè gbábọmú ó lè jà fitafita lójú ogun. àwọn akin ni ó lè yìn. ẹ rí wípé ní àìlágbára bẹ́ẹ̀ yóò wá máa dùn. àìlágbára bẹ́ẹ̀ yóò wá máa dùn yóò máa kala pé kó ìwà ẹja náà ó dẹ̀ wà lọ́wọ́ àwọn tí wọn ò mọ̀ náà.
yóò máa ká lára gan. á dẹ̀ máa ká a lára gan. so ìyẹn o náà ni máa ń ṣe ẹni tó lè náwó tó lè jọ lọ́rẹ tí ò bá sí lọ́wọ́ ẹ̀. òun náà ni máa ń ṣe ẹni tó lè náwó tó lè jẹ́ ọlọ́rọ̀ pé ọlọ́run dẹ̀ kówó fáwọn tí wọn ò lè ná ẹni tó dẹ̀ jọ lọ́rọ̀ ẹ̀ máa máa wò. yóò máa bá lọ́kàn jẹ́. Adam ìjẹni yóò máa jẹ́ ìbànújẹ́ ọkàn rẹ̀ ẹ lọ bèrè lọ́wọ́ gbogbo ọlọ́rẹ̀ ayé. ṣùgbọ́n gbogbo ẹ̀yin tọ́lọ́run bá wá kẹ́ ẹ lọ mọ̀ pé wàlímàlù mithlul hasọ. wàlímàlù mithlul hasọ máa dàmà fi yadina. walaysa yanfa'u illa hina yantakilu. walaysa yanfa'u illa hina yantakilu. ó ní ẹ lọ mọ̀ pé owó. gbogbo èyí tí ọlọ́run kẹ́ ẹ lọ mọ̀ pé owó kò sí nǹkan kan tá a lè fi wé ju ẹwọ́wọ́ òkúta lọ. kò sí ń tà lè fi wé tó kọjá ẹwọ́wọ́ òkúta kéékèèké la lè fi owó wé. màdàmá fi yẹ́dínà lópin ìgbà tí má sì ń bẹ lọ́wọ́ wa tá a ná síta. lópin ìgbà tí owó yẹn bá ti ń bẹ ní ọwọ́ wa ó dàbí òkúta kéékèèké ni o. tá a bá ti ná. tí a bá ti ná o. so gbogbo olówó tó kàn sáà ń díjọ kó sákàǹtì ni òun kó mọ́wọ́ ni òun pa mọ́wọ́ ni òun dì má pò ní ọlọ́ọ̀ni ná kódà ibi tó fi sí ọtún fẹ́ lè gbé kọ́kọ́rọ́ mi. gbogbo ìwé olówó ayé tó sáà ń dì mọ́ lọ́mọ kówó rẹ tó náà mithlul hasọ. máa dàmà fi yadina. lópin ìgbà tí bá sì ń bẹ lọ́wọ́ rẹ kò sàǹfààní bí kò yàtọ̀ sí ẹni tó kókúta náà sọ́wọ́. ó yàtọ̀ sẹ́ni tó kó òkúta sọ́wọ́. ẹni tó kó owó yàtọ̀ sí torí pé ní ẹni tó kó owó òkúta sọ́wọ́ kò sí. ẹni tó kó owó sọ́wọ́ tó wá dì sọ́wọ́ ó yàtọ̀ sẹ́ni tó dàbí kó òkúta sọ́wọ́. lópin ìgbà tó owó yẹn bá sì ń bẹ lọ́wọ́ rẹ. lópin ìgbà tí owó yẹn bá sì ń bẹ lọ́wọ́ rẹ. fáwọn ilá hìnà yá dákẹ́ló. ìsàyà ń bá òun ilá hìnà yá dákẹ́ló. owó tá a ná yẹn náà pé pépà làwa ná. owó tí a ná yẹn pépà. ìgbà táwọn ná góòlù tán ná silver. ìgbà tí àwọn ná góòlù tí wọ́n ná silver. àwọn fi wé ẹwọ́ òkúta. àwọn fi wé ẹwọ́ òkúta. àbígbà tá a ná coins. àbígbà tá a ná coins. a fi wé ẹwọ́ òkúta. ṣùgbọ́n nísìsiyìí tó jẹ́ pé ní pépà là ń ná. owó rẹ̀ yẹn kò yàtọ̀ sí pépà sheet of paper lásán. is like a sheet of paper. lókun ìgbà tí bá ń bẹ lọ́wọ́ rẹ kò wúlò. ìsàyà fáwọn ilá hìnà yá dákẹ́ló. ìsàyà fáwọn ilá hìnà yá dákẹ́ló. so owó yẹn ò tí ì lè wúlò àyàfi ìgbà tó bá di wípé ní í ṣí lọ láti ibìkan lọ sí ibìkan. owó tí ò bá ti máa move from one place to another kìí ṣòwò o. ètò ọ̀nà. èyí tó ná. fáwọn ẹbí rẹ. fún àwọn ẹbí rẹ. ètò ọ̀nà. èyí tó ná. fáwọn ará rẹ. ètò ọ̀nà. èyí tó ná. fáwọn ọmọ rẹ. ètò ọ̀nà. fáwọn ọmọ aláìní. ètò ọ̀nà. sójú ọ̀nà tọlọ́run. ètò ọ̀nà. tó fi ṣàánú. tó fi gbé àwọn èèyàn dìde. àwọn tó ti fẹ́ jákulẹ̀. tó fi gbé wọn dìde. gbogbo owó bẹ́ẹ̀ tó o bá ná. ọlọ́run lọ́ọ̀ náà nù. olóòní ò ná ànánú. èyí tó wá ti ná yẹn. tó fàníyàn tó dáa ná. ọ ti tì í síwájú ọlọ́run yẹn. ọlọ́run wa ni tajiduhu inda Allah. ọlọ́run lẹ́ padà rí lọ́dọ̀ ọlọ́run. ọlọ́run ní ẹ̀ padà rí níwájú ọlọ́run. ọlọ́run wa ní ètè wa ti tì síwájú ọlọ́run yẹn huwa khayran. ọlọ́run ló fi ń lóore ju ètè tí ná yẹn lọ. òun náà ló tún wá tóbi jù lẹ́san lọ́dọ̀ ọlọ́run tẹ́tù lọ débà. òun náà lẹ́san tó tóbi jù tẹ́tù ọlọ́run wa ní. ọlọ́run wa ní ẹ máa tọrọ àforíjì ọlọ́run o. ẹ máa tọrọ àforíjì ọlọ́run o. Inna Allaha ghafur. ẹ máa tọrọ àforíjì ọlọ́run. torí pé dájúdájú ọlọ́run ọba tí máa ń ṣe àmójúkúrò fẹ́ dání. torí pé dájúdájú ọlọ́run. ọba tí máa ń ṣàforíjì fẹ́ dání. ọba aláforíjì ni o. ọba tí sì máa ń kẹ́ ẹ̀ dání. ọba tí dẹ̀ máa ń kẹ́ ẹ̀ dání o. lágbára ọlọ́run. a máa tẹ̀síwájú lórí ẹ̀ lórí àlàyé ibi tí àyà yẹn sọ̀kalẹ̀ tó kù sí hùn. níbi tí àyà yẹn kù sí o. àṣàlàyé rẹ̀ lọ́la insha Allah. àṣàlàyé rẹ̀ ní ọ̀la o. kọ́lọ́run ọba kó dákun kó sọ ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan wa. kí ọlọ́run kó dákun kó sọ ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan wa. insha Allah. tí ó bá wọ ọlọ́run
Ramadan kọ́lọ́hun kó má fi lè ṣàṣemọ́ fẹ́ni kọ̀ọ̀kan. Kọ́lọ́hun kó má fi ṣe àṣemọ́ fẹ́ni kọ̀ọ̀kan àti pẹ̀lú yọ̀ǹda ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé. Kí a ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé. La hawla wala quwwata. La hawla wala quwwata. Ashraka nurullah. Allah. Wasabata ismullah. Allah. Qaulullahi Allah. La ilaha illallah. 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 Allah. Inshallah lọ́la a ṣe àdúrà ìtafsir lé tèbù. Kọ́lọ́run ọba kó dákun kó sọ ẹ̀mí wa ju ọ̀la lọ. Àmín. Kọ́lọ́run kó sì ṣe gbígbà àdúrà fún wa. Oore inú Ramadan kọ́lọ́run kó ṣe fẹ́ni kọ̀ọ̀kan. Àmín. Ìdùnnú inú Ramadan kọ́lọ́run kó ṣe fẹ́ni kọ̀ọ̀kan. Àmín. Ayọ̀ inú Ramadan kọ́lọ́run kó ṣe fẹ́ni kọ̀ọ̀kan. Àmín. La hawla Wala quwwata illa billahi.